Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n, àwọn oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ wá kan fìdílé ká jọ wo fídíò yìí. Ẹ̀mí gómìnà Ṣèyí Mákindé ti fẹ́ bọ̀ o. Ẹ̀mí gómìnà Ṣèyí Mákindé ti fẹ́ pin ló bá pariwo sọ́nà ará àdúgbò lé ẹgbà òun o. Ó ní ẹgbà òun oníbòsí o, bòsí ààrẹ ará àdúgbò. Lẹ́yìn yẹn Ṣèyí Mákindé ó ti lọ bá àwọn mínísítírì tí wọ́n kó lọ sí Oríire local government. Ó ti ní kán kó àwọn bẹ́ẹ̀dì, bẹ́ẹ̀ṣíìtì, gbogbo nǹkan tó máa fi máa máyédẹrùn tó máa jẹ. Ó ní kí wọ́n kó lọ fún wọn ní bìbà, ní bìtì, ní bàmù. Ó ní kí wọ́n rù dé. Yẹn Ṣèyí Mákindé ló ń rẹ́rìn lọ́wọ́ yìí nísìnyí báyìí. Federal government ti deliver àwọn ọmọ tí wọ́n kó fún state government Ṣèyí Mákindé of Ọ̀yọ́ state àmbọ̀ àti dé. Double wahala for dead body and the owner of dead body. Àwọn agbésùmọ̀mí, àwọn kidnapper, wọ́n ti kidnap òkú o, bò sí Ògúndé wèrèrè o. Wèrèrè o, wọ́n ti jókòó gbé o. Tọ́ba wá kú ń bẹ̀ yẹn. Ǹjẹ́ mọ̀ wípé Mr. Michael Oyedokun, tíṣà tí wọ́n pa ní Oríire local government. Ǹjẹ́ mọ̀ pé òní kọ́kọ́ ni wọ́n pa tíṣà mẹ́ta. Gédégbé ọ̀tọ̀ọ̀tọ̀, baálé ilé mẹ́ta tí wọ́n wá ohun tó máa jẹ lọ síbi iṣẹ́, wọ́n padà pàdé ohun tó máa jẹ wọ́n lọ́wọ́ àwọn ajínigbé due to insecurity ní Nàìjíríà. Tàbá tí wọ́n á kúrò níbẹ̀ yẹn, wọ́n ti mú èrè kan ní airport o. Àwọn ọmọ go back to your country, go back to your country, go back to your country. Ṣé wọ́n ní táyé bá sọ ẹ́ dà, òun náà máa fi bú ẹ tó bá dọ̀la. Àwọn South Africans tí wọ́n ń sọ wípé Nàìjíríà ló ń gbé gbòógì olóró, àwọn ni wọ́n hùwà criminal náà ń ṣe oríṣiríṣi tó fi pa àwọn Nigerians. Kan nínú wọn ti gbé gbòógì olóró, ó ti gbé wọ Nàìjíríà, wọ́n dẹ̀ ti mú ní airport. Olójú kọ́ńtà kan bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ lára wọn sọ wípé ibi táwọn bá dé yìí gbogbo nǹkan àwọn illegal immigrant táwọn sì sí nílùú àwọn properties wọn tó ti fi 20 years 30 years ṣe wàhálà láti kó jọ, wọ́n láwọn máa tà á ní wọ́n ló di àjẹmọ́gún ọmọ South Africa. Ẹ̀yin tèmi ẹ̀ka àwẹ̀ kásán ẹ̀ka lẹ́kùn dédé àsìkò according to the time tí òyìnbá bá yín Yorùbáwùyí lórúkọ mi. Ǹjẹ́ mọ̀ wípé gbogbo ẹni tó ń gbàdúrà fágàn kó finú ṣoyún kọ́ ló fẹ́ kó lóyún ọ̀hún. Tó bá lóyún yẹn gbogbo wọn kọ́ ló fẹ́ kó bí. Tó bá wá bí ọmọ yẹn gbogbo wọn kọ́ ló fẹ́ kó ọmọ yẹn yè kódà tọmọ yẹn bá tún wá lágídí tó bá yè kì í ṣe gbogbo wọn fẹ́ kábí àmọ́ jẹun ọmọ. Òun ló dífá fún Àtíkù tó máriwo bẹnu tó ní tí Tinubu ṣe ní south and west, ó ní kó wá ṣe ní north náà o. Ó ní Tinubu ṣe àgàbàgebè, ó ló hùwà mọ̀dàrú, ó ní kò ṣe bí olórí gidi. Ó ní urgently ló lọ gba àwọn ọmọ ìyá ẹ̀ kalẹ̀ tí wọ́n jẹ́ Yorùbá tí wọ́n jí gbé ní Oríire local government. Mo wá wò pé àṣà ò now what is urgent? Kíyàn lo 55 or 56 days lákàtà àwọn ajínigbé, ìjọ kí ló urgent ń bẹ. Màá yànnàná ẹ̀ fún yín. Àwọn tí wọ́n pariwo bring back our children, bring back our children, àwọn yìí ló dé ní tí wọ́n sọ wípé plan work ni. Ẹ̀yin tẹ̀lé ẹ̀ka rẹ̀ kásẹ̀ kalẹ̀ kúlẹ̀ lásìkò yìí according to the time tí òyìnbá bá yín Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mo ń jẹ́. Èní ní 14th of July 2026. Ẹ jọ̀ọ́, ta ló rí drama nínú kidnapping Ọ̀yọ́ yìí? Ta ló rí drama? Because èmi rí a lot of drama o. I made a video tí mo ṣe sórí Instagram mi. Mo wá wò pé I have a lot of questions about this kidnapping. Wọ́n ní wọ́n rescue wọn. Ẹ jọ̀ọ́, wọ́n ní wọ́n pa àwọn kan, wọ́n arrest àwọn kan. Àwọn tí wọ́n padà, àwọn tí wọ́n arrest dà. Ṣé rí Nigerian politician torí pé wọ́n fẹ́ lọ fún governorship yìí, wọ́n dẹ̀ fẹ́ win. Wọ́n fẹ́ lọ fún presidency, wọ́n dẹ̀ fẹ́ win. Àwọn Nigerian politician lè fi gbogbo Nigeria rúbọ. Wọ́n lè fi gbogbo Nigeria rúbọ. Nǹkan tó kàn wá sad nínú situation yìí ni pé bàbá oníbàbá ọkọ lọ́kọ tẹ́ lọ fi rúbọ because wọ́n fi máa yẹn rúbọ ni. Kò kí ń ṣe àwọn bandit ló kó àwọn people yẹn.
ẹ lọ mọ àwọn ọmọ ọlọ́mọ ẹ lọ kó wọn tọ́jú síbì kan ẹ fi wọ́n ṣe political gimmicks àbí àwọn tèmi wò àwọn tó ń sẹ pé wọ́n ń nà wọ́n ṣáwọn ọmọ tí wọ́n ń nà nìyẹn àwọn ọmọ tó jẹ́ pé ẹnu wọn gbé yangan ṣáwọn yẹn ni wọ́n ń nà ha Nigerian politician ẹ ti ṣorí ibú o ẹ ti ṣorí ibú o lórí pé president Tinubu ṣàfẹ́ jẹ second term yìí ẹ ṣàwà mọ́ àwọn ọmọ ọlọ́mọ ẹ fẹ́ fi wọ́n ṣe campaign aṣá tuntun gbọ̀nsẹ̀ tuntun gbé negative ẹ tuntun gbé positivity lé wa lọ́wọ́ ká tó wọ́n sọ Tinubu ẹ̀rí pa wọn tí wọ́n kó yẹn Tinubu gbà wọ́n lẹ̀ Tinubu la máa dìbò fún wo Tinubu má wulẹ̀ wọ rẹ má dára ẹ láàmú bó dìbò bí wọ́n dìbò ṣe bí wọ́n ni ó máa ń lọ second term by hook or by crook the first time tó lọ gan ṣó ohun ìní ẹni ṣé wọ́n dìbò fún yín daddy wa uncle wa grandpa ṣé wọ́n dìbò fún yín ní first time tẹ́ lọ nítorí eléyìí ń sìn mo mọ̀ pé àwọn tí yín máa wá fún mi pé ó ṣà ti ṣe kinní kan drama wà nù ẹ̀ setup wà nínú kinní ó dá àwọn tẹ́ pa àwọn tẹ́ arrest ẹ kó wọn wá tó bá ní kó lọ kó wọn wá sí ẹ wá lọ sọ́nà Libya gbogbo àwọn tó ti kú sọ́nà ọ̀nà Libya ẹ lọ gbókùn ẹ lọ gbé wọn wálé ẹ wá máa ṣọ́ àwọn yẹn fún wa lórí TV ipe àwọn bandit tẹ́yìn mú lélẹ̀ san ransom mọ ọmọ kankan sílẹ̀ o release àwọn tó wà nínú prison ẹ̀yin ṣáàrí wọn mú ni eléri bú ni ẹ̀yin Nigerian politician ẹ ti ṣe wèrè ẹ ti ya wèrè ẹ ti sínwín lórí pé fẹ́ ṣe ìjọba yìí Nigerian politician àníṣe wọ́n lè mú gbogbo Nigeria kan fi rúbọ kan mú gbogbo Nigeria kan lọ bẹ́rí wa sórí ogun báyìí pé àwọn ṣàgbọ́dọ̀ dé orí àléfà yìí eré ibú ẹ ti mú sọ sẹ́nu. ẹ káàbọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gọ́vnà Ṣèyí Mákindé. gọ́vnà Ṣèyí Mákindé ti pariwo sí àjọ United Nations ó ní kí wọ́n gbà wọn ó ní kí wọ́n dákun olólè ò ní ìjà àgbà kó má ṣe lójú fìrí ó láwọn tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́ àwọn tíṣà táwọn ọmọ skul tí wọ́n jí gbé ó ní kò clear lójú ó lóun lo microscope òun fi wo báyìí bí ẹ microscope náà máa ń pè ní ó ní kò clear ó ní kíní yẹn ó ló sì ń ṣe òun ní ààhín ó lè pè pọ̀ wàhálà yìí pọ̀ jù ó ní kí United Nations àti àwọn alágbára àgbáyé ó ní kí wọ́n gbà wọn kó má jẹ́ kẹ́mi òun bọ́ ó lóun fẹ́ mọ àwọn tí wọ́n jí àwọn ọmọ yẹn gbé why tí wọ́n fi jí wọn gbé ó ní ìtúsílẹ̀ wọn òun fẹ́ mọ bó ṣe jẹ́ ṣe gbogbo wa mọ̀ wípé gbàtàn fi lọ máa lọ gba àwọn ọmọ yẹn wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ò mọ̀ sí tó fi lọ gba àwọn ọmọ yẹn wálé wọ́n láì mọ iye ẹ̀mí ló sọnù ara ẹni tí ẹ̀wọ̀n lieutenant colonel tí mo ṣó fún yín lieutenant Isiaq tí mo ṣó fún yín wọ́n lámọ̀tẹ́kùn bíi 6 gan àwọn ọdẹ ìbílẹ̀ náà ni wọ́n bá ìrìn àjò yìí náà bá ìṣẹ̀lẹ̀ yìí náà bá ìrìn àjò ó yẹ kó ti yé èèyàn ọmọ Yorùbá tó bá sọ pé èèyàn bá ìṣẹ̀lẹ̀ ìrìn àjò nítorí bá wọn kò túmọ̀ sí ẹ bá mi kọ sí comment section ṣùgbọ́n Ṣèyí Mákindé lóhun ò gbà o ó lábẹ́rẹ́ tó sọnù yìí ó lè máa bú Ṣàngó lórí ẹ̀ abẹ́rẹ́ sọnù wọ́n lọ bú Ṣàngó Yegida ohun tó sọnù ó jèpè lọ lọ́wọ́ wọn Ṣèyí Mákindé lóhun ò ní gbà Ọlọ́run ti di kànìké tó máa ń torí ọkàn wọ̀gbẹ́ tó bá ní kànìké torí ọkàn ló ṣe wọnú ìgbẹ́ á níbi tó bọ́ sí ni ò tẹ́hun lọ́rùn ó níbi tí kíní ìbọ́ sínú ara wọn ó ní kò tẹ́hun lọ́rùn ìjọba nítorí pé ìjọba federal wọ́n tó pé wọ́n jí àwọn kó àwọn fámìlì wọn as in àwọn olórí àwọn ọmọ agbésùmọ̀mí àwọn Anzaru ni wọ́n pe ikọ̀ tiwọn wọ́n nítorí ẹ̀ ni wọ́n ṣe wá kó àwọn ọmọ iléèwé wọ́n rò bóyá ọkàn ìjọba máa já àbí àyà ìjọba máa já wọ́n máa fi àwọn olórí àwọn sílẹ̀ ni wọ́n láwọn dẹ̀kọ̀ láti negotiate pẹ̀lú wọn àwọn náà jí àwọn fámìlì wọn gbé àbí kó máa lọ bẹ́ẹ̀ tó má ti jíyàn kan gbé kán lọ jí fámìlì tiwọn náà gbé so àwọn ní fámìlì tiwọn wọ́n ń bẹ̀rù láti má pa fámìlì tiwọn ṣùgbọ́n wọ́n pa fámìlì oní fámìlì wẹ àwọn tọ́wọ́ ti bà ká máa wo ohun tí ìjọba Tinubu máa ṣe fún wọn lẹ́yìn tabakọ́ lọ́dọ̀ Ṣèyí Mákindé ó tiẹ̀ ti wá ṣe dáadáa gbogbo bẹ́ẹ̀dì oríṣiríṣi àwọn fáànù àwọn food stuffs food items oríṣiríṣi oníkan kó lọ fún àwọn military tí wọ́n kó wá sórí local government ọ̀gágun FRSC deputy commander ló kú o
làwọn aráàlú bá ń tọ̀ ẹ jẹ́ ká gbé òkú ẹ̀ lọ sílé ká lọ sìnkú ni wọ́n kójó ni wọ́n kólù ni wọ́n kó fún ni wọ́n lọ dé àrá ń ṣoṣo ẹrù àjàkúta báwọn ajínigbé wọ́n ṣe ámbùṣì wọn nìyẹn o ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn o wọ́n jí àwọn tó fẹ́ lọ sin òkú gbé wọ́n tún kidnap òkú wéréré o wọ́n jí àwọn tó fẹ́ lọ sin òkú gbé wọ́n tún kidnap òkú ṣọ́rọ̀ nàìjíríà yìí ṣé kò ti sú yín orúkọ deputy yẹn orúkọ deputy corps commander ó ní Mr. Augustine O Ikwe wọ́n ní rest in peace la máa ń ṣe fóòkù ó sú mi o wọn ò fẹ́ kó kú rest in peace mọ́ nàìjíríà o wọn ò fẹ́ kí òkú rest in peace mọ́ ní nàìjíríà ìtẹ̀wò lẹ́gbẹ̀ẹ́ mi Jessica lórúkọ ẹ̀ ara àwọn South Africa nìyẹn àwọn go back to your country ntáyé bá sọ ẹ́ dànù máa fi bú ẹ tó bá dọ̀la olóògbé gbòógì olórí wọ nàìjíríà ojú ẹ̀ kíókíó bí ihò kínní kí lẹ lérò pé yẹ kí wọ́n ṣe fún ṣé kò náà go back to our country àbí kí wọ́n mú lọ́rùn dání kí wọ́n fàṣọ ohun ẹ̀ kó já ṣé nàìjíríà bá jẹ́ ìlú tó ń ṣiṣẹ́ dáadáa ni fún South Africa ṣe fún àwọn ọmọ nàìjíríà kò jẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n wọ nàìjíríà àtọ̀ kí wọ́n má ṣe rárá nàìjíríà talkless pé a máa tún wá gbé egbògi olóró a máa gbé bọ̀ ní nàìjíríà òṣì tiẹ̀ ẹgbẹ́ kan kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ sùn sókè kí ló dé mo fẹ́ béèrè lọ́wọ́ yín ó kẹ́ fẹ́ máa wò lọ white fẹ́ máa wò lọ ṣe ti láìkì ètò yìí ẹ láìkì ẹ̀ náà ẹ ti tẹ́ pop lórí ẹ̀ ẹ ti ṣí ẹ̀ opinion yín kọ́ ti fi sí comment section ẹ jẹ́ kí opinion yín kó wà ní comment section mo fẹ́ rí bó ṣe ń lọ Ṣèyí Mákindé tó pa àwọn àjọ àgbáyé pé kí wọ́n gbà wọ́n kí ilẹ̀ rí sọ sí wèrè tó gbégbògi olóró wọlé kí ilẹ̀ rí sọ sí òkú tí wọ́n jí gbé pẹ̀lú àwọn èèyàn kí ilẹ̀ rí sọ sí ẹ ní kí n continue máa continue èmi máa ṣe tèmi ó yẹ ẹ̀yin náà ṣe tiyín ká continue lórí tàbí tá a dé ìyàwó àlàmú Mrs. Àlàmú wọ́n ti sọ̀rọ̀ sókè o. Then the men they had it worse than us because they were blindfolded, handcuffed, and chained. All of them until they remained. Was there any form of molestation on anybody? Sexual molestation? No. Mrs. Richard, what next for you? What is going through your mind? I know you have something else to wait to the church. I want to see my husband. When I get home, I can think of any other thing. Definitely, that will be something that will be good for me. How do you constantly also get the children because they're kids? How were you able to cope with that? We served them all. When we started, the first week, they were bringing biscuits for them, maybe to make them comfortable. But along the line, that stopped. Then we had to move from one point to another. That was a major problem we had. When the place is discovered, we have to move. And that starts around 7, 8 in the night. Sometimes we walk for 4 hours. That is most of the bruises you see on our body. Yes. They carry the last 3. Salam, Waliyat, and testimony. The girls, the secondary school girls, will carry the first. The other ones will have to walk. They fall sometimes. A lot. How long did it take you on that day to navigate through that forest? When we were taken, my car was used to convey us to a point. That was where we met the primary pupils and their teacher. So we had to walk for about 1 hour. They brought bicycle machine and about 10 of them. So we were packed there. And we rode for more than 4 hours on charted paths. But they knew their way. Madam, when you were released immediately, one of the first things you said was, where is my car, where is my office? Was there anything that was going on in your mind at that particular time that you wanted an answer to immediately? You want to share with us? What actually happened? I thought they left the car there. The police will have towed the car to their office. But somebody showed me the car
car where it was burnt, and that was not the part we took. So I think they drove it to that point before it was touched. That was not the way we took it. Would this impact on you negatively in any way as a teacher going forward? Going to rural area, take the case in court. No. With time, I've worked for 28 years. So I have 4 years. With time, maybe I can get over it. But going that far, the distance between that place and the shore is far already. So I sacrifice a lot when it comes to transportation. Now, coupled with this, I don't know what to happen. Thank you, ma. Every happiness for us and for this space we are in the bush. It's for the harrowing experience, but we thank God for seeing it through. We had to go through a lot. One thing we believed was that Nigerians were praying for us. So many times they used fear to subdue us. At a point, they told us that the government would not be interested in our case again because they did not value us. But there are times that we have hope that we won't come out alive. Mr. Michael was killed on the second day, God said, but Deacon was killed on the first Sunday of June. The first Sunday of June. They killed them purposely because they felt that would force the hand of the government to give them whatever they want. We tried a lot, but we're so grateful that we have the government that thought much of us. It was until we got out that we discovered that the whole world was interested in our case. We thought we were right off. So all we want to say is thank you very much to everybody, especially the officers, the governor, the president, everyone that has been involved in this case. We have scars already. We believe with time we will heal. And we pray that those that lost their lives, the Lord will console the family. So on behalf of everyone, we are saying thank you from the depth of our hearts. We appreciate you so much. We appreciate all you have done, the efforts you have put in, so that we all came out shining. Thank you so much. May the Lord continue to give support. Thank you very much. Wọ́n ní àwọn tí wọ́n jí gbé wọ́n láwọn minor pé kì kò sí kankan tí wọ́n bá sùn nínú wọn o ẹ̀nà àwọn tí fẹ́ẹ́ bá wọn sùn pa ẹ̀ pé mo sọ fún yín pé àwọn eléyìí wọn kì í ṣe usual victims, wọn kì í ṣe àwọn tí wọ́n máa ń jí gbé bóyá ń jí wọn gbé nígbà tí wọ́n dọ̀hún yẹn àwọn méjì tí wọ́n pa yẹn wọ́n fẹ́ fi dẹ́rù bà gọ́ọ̀mẹ̀ntì ni ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì Tinubu Àṣàkẹ́ ni kò gbọ́ nǹkan kan kò gbọ́ pa tẹ́ bá gbọ́ ọmọ burú ọ̀kan làbí pé Tinubu burú ló dúró lórí ẹsẹ̀ wípé an eye for an eye, tooth for tooth, wèrè la fi ń wo wèrè. Tẹ́ bá ti mọ àwọn èèyàn jí gbé kó lọ jí àwọn tiyín náà gbé wọ́n tó rẹ̀ fi surrender despite ẹ̀mí tó ti bá ìṣẹ̀lẹ̀ yẹn tó ti bá rìn. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ká wá lọ sọ́dọ̀ Àtíkù àtàwọn northerners tí wọ́n ké yísítà tí wọ́n ń sunkún wọ́n ní kí wọ́n lọ gba àwọn èèyàn àwọn wálé. Yes, oh fine, I am not against it because àwọn tó wà lọ captivity yẹn wọn kì í ṣe ọmọ olóṣèlú so wọ́n láti lọ gbà wọ́n wálé but they are saying why urgent pé urgently ní Tinubu lọ gbà àwọn family tiẹ̀ tó ń jẹ́ Yorùbá wálé wọ́n ní Tinubu ń ṣe partial ṣé lóòótọ́ ni Tinubu ń ṣe partial. Mo yẹ sọ wípé gbogbo ẹni tó fẹ́ ká bímọ kó ló fẹ́ ká bí àmọ́ jèrè ọmọ. When Atiku was saying bring back our children, bring back our teachers, you will think he is happy.
now kí ọ̀rọ̀ tó sọ ti trigger àwọn northerners gbogbo wọn ti ń bọ́ta mo fẹ́ sáré ṣe àpèjúwe ọ̀rọ̀ díẹ̀ fún yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí I stand to be corrected tí ọ̀rọ̀ tí mo sọ tó bá mú yes ẹ bá mi kọ yes sí comment section tó bá wá mú no ẹ má gbàgbé láti fi no sí comment section I stand to be corrected tó bá ní àfikún ẹ bá mi fikún ní comment section tó bá ní àyọkúrò ẹ bá mi yọ kúrò ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ ká jọ sọ kó yẹra wọn now ní ilẹ̀ Haúsá tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé ẹ wo wọ́rọ̀ ní Kwara State torí wọ́n ti sọ Kwara di north àwọn northern part of Kwara State yẹn gọ́vnà Abdulrasaq Abdulrahman òṣèlú lòun bá káàkiri ní Ìlọrin yẹn APC versus APC wọ́n kàn bára wọn fa wàhálà ní àwọn 176 tí wọ́n ti kó sí wọ́rọ̀ láti February wọn ò rí tí wọ́n rò ní ilẹ̀ Haúsá tó bá yẹ pé bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ti ṣẹlẹ̀ wọn ò ní rí àwọn ọmọ yẹn gbà easily bẹ́ẹ̀ yẹn you know why ilẹ̀ Haúsá lókè ọ̀yà wọ́n ti sọ di business tó jẹ́ pé ọmọ máa ṣiṣẹ́ agbésùmọ̀mí ajínigbé ìyá tó bí nínú a máa ṣe agbódegbà ìyá ìlú máa wá sáàrin ìlú ló máa gbọ́n táwọn èèyàn ń sọ láàrin ìlú tó wà ló máa fún ọmọ ẹni information nínú ilé nínú igbó ọkọ a máa ṣe agbódegbà ìyàwó máa ṣe agbódegbà ọkọ a máa jíyàn gbé ìyàwó ló máa ra oògùn olóró tó máa mú oúnjẹ tó máa jẹ ìyàwó ló máa gbé lọ fún kódà ìyàwó mi ń bá ọkọ ẹ̀ gba ransom àrí bàbá tí wọ́n mú ní Ògùn state tó jẹ́ Fúlàní tó ké báàgì tó fi gba ransom inú kitchen ẹ̀ ni wọ́n ti rí ó lọ́mọkọ́mọ máa ń jíyàn gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n òbí ó ti fi ìjínigbé kalẹ̀ ní lẹ́yìn tó lọ sẹ́wọ̀n Fúlàní ní Ògùn state ló ń gbé tó bá pẹ́ mọ́ Yorùbá ni kódà bí wọn ò tí ì fi bu láàrin family wọn á ti fi bu nídìí odò á ti lọ patí wọn á ti gúnmú sí á ti mọ̀ pé òun ni wọ́n bá wí ilẹ̀ Yorùbá ò ní gba ìgbàkúgbà nílẹ̀ nọ́ọ̀tì tó wáyé pé àwọn ni wọ́n jí gbé wọ́n já àwọn skul yìí gbé tí wọ́n pa Mr. Oyedokun wọ́n á ti bọ́ta wọ́n á nínà ìlà ìwà iná ìlẹ́jì òun kàdárà láò akàkadìrì but in Yorùbá land we reject that portion it is not our portion àwa ò fara mọ́ ẹ̀sìn òyí wa lórí débẹ̀ débi kí wọ́n mú ọmọ ìyá wa kí wọ́n dù lọ́rùn on camera káwá ní Ọlọ́run ló kọ bẹ́ẹ̀ àti rí gọ́vnà àti rí politicians nílẹ̀ Haúsá tí wọ́n ní àwọn tí Boko Haram pa they are destined to die which can never happen in Yorùbá land tabari any politician tó lọ bá agbésùmọ̀mí ya fọ́tò tó lọ bá agbésùmọ̀mí ṣe fídíò pọ̀ mo sure wípé ọmọ Yorùbá ìpèlè máa fi pa òun àti ìran yìí mo sure pé tí nǹkan mi bá wà lẹ́yìn èpè wọn ò tiẹ̀ tí ìbí gúdù mọ́ fádà ọmọ Yorùbá politician kan báyìí pé wọ́n dájú tó wọn ò tí ì dájú tó bẹ́ẹ̀ wọn ò tí ì bí wọn re sọ̀rọ̀ mi mú yẹ̀sì ṣé ẹ̀ rí yàtọ̀ láàrin tó ń jẹ́ Yorùbá àti Fúlàní àwọn ọmọ tí wọ́n lọ gbà ní èsì ẹ̀lẹ̀ ṣé ẹ̀ rí pé lọ́pẹ́lẹ̀ Haúsá ni ẹ̀ rí pé tó lead kíní yẹn lọ gan ọmọ Anambra ni ọmọ Ìgbò ni mẹ́ni àwọn tí wọ́n lọ Àmọ̀tẹ́kùn ní Igbá ni Àwo ni àti àwọn sójà tí wọ́n lọ àwọn tí wọ́n kájú òṣùwọ̀n tí wọ́n dáńtọ́ tí wọ́n kì í ṣe àwọn repentant Boko Haram ni 70% àwọn tí wọ́n wà nílẹ̀ Haúsá ń sìn ṣẹ̀pọ̀ àwọn repentant Boko ni ọ̀gá wọn bọ́ta ń jọ ó láwọn boys náà wà nínú Nigeria military ṣe bí wọ́n ṣe yí Tinubu lépè tí wọ́n ń gbé Rẹ̀mí Tinubu yà lákàrà rèé tí wọ́n mú Tinubu fún ààrẹ fẹ́ faṣọ ọrùn ẹ̀já ṣẹ̀pọ̀ Tinubu òsàn kan ó mẹ̀lẹ́ ń bẹ̀ òsàn tí máa mọ́kàn ní iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ Ṣèyí Mákindé ẹ mọyì èpè tó gbà wọ́n ṣe ń wọ̀n lépè náà wọ̀n ìyàwó ẹ̀ lépè náà wọ̀n àwọn ọmọ ẹ̀ lépè ní nọ́ọ̀tì èèyàn méjì tó sọ̀rọ̀ nípa pé Boko Haram bó ṣe ń pààyàn wọ́n gbé wọn lọ sẹ́wọ̀n ni àwọn Nàìjíríà àwọn gọ́ọ̀mẹ̀ntì South West àwọn ọba wa wọn ò tí ì lè jókòó àyà ò tí ì kò wọ́n débi pé kọ́nà fẹ́ ṣe peace deal pẹ̀lú àwọn agbésùnmọ̀mí. They are going nowhere. They are part of us and we are part of them.
we must live with them. You can't drive them away, and they can't drive us away. They are our neighbors, so we should never allow them to be our enemies. And if by any mistakes, by our actions, we have turned them into enemies, then we are finished. Because our real enemy will use them against us. As your real enemy will use your neighbor against you. And nobody knows your secret more than your neighbor. He knows when you come back and when you go out. So we should never allow herdsmen to be our enemies. Ẹ mọye peace tí wọ́n ti ṣe nílẹ̀ Haúsá, at the end of the day wọ́n á gbowó fún wọn, wọ́n á fowó ra ránṣẹ́. Wọ́n tó fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá nìyẹn o. Ṣé ẹ rí ìyàtọ̀ tó wà níbẹ̀? Gọ́vnà kan allegedly wọ́n ní 10 million naira ish ló san tó fi rán àwọn agbésùnmọ̀mí lọ sí Mẹ́kà ọdún yìí. 10 million naira ló san. Tó bá yẹ pé agbésùnmọ̀mí 20 ló rán lọ, ẹjọ́ tó rí Ọlọ́run ló nìyẹn jẹ́. Mi ìṣúọ̀ pé àyà tí kó àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá. Mi ìṣúọ̀ pé tó máa sọ pé àwọn ń wá tó máa gbójú bóyá tó máa ṣerú ẹ̀ ilẹ̀ Yorùbá. Ṣé wá rí pa yàtọ̀? Àbí ẹ tí rí pa yàtọ̀ nísìn. Ṣá jẹ́ nǹkan kan náà. Tó bá ti pé ilẹ̀ Yorùbá tí wọ́n ti jí àwọn ọmọ yẹn gbé lẹ̀ ń jowú. Ẹ jókòó láàrin ara yín kẹrù. Bí wọ́n pé ilẹ̀ Haúsá ni wọ́n ti já àwọn ọmọ yẹn gbé. Ṣé Gúnmi ò ti ní bọ́ta wípé kí Nàìjíríà negotiate pẹ̀lú wọn? Kò tí ní wọ́n sọ wípé àwọn ọmọ yẹn, those boys are just doing their business because they are illiterate. Ṣé ààrẹ tó gbójú gbóyà? Kódà Rashidi Ìwó bó ṣe pé òun ya mọ̀ gan tó, mi ìṣú ọ̀pọ̀ tó bẹ́ẹ̀. Mi ìṣú ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ láti wá sọ pé ó yá o, ẹ fi wọ́n lẹ̀ o. Wọ́n ti wò. Yorùbá máa fa onítọ̀hún ya yẹlẹyẹlẹ. It shows we don't play. Àwọn kì í jò pẹ̀lú ayé wa. A lè jó ní fàájì. Ṣé ti rí yàtọ̀ ẹ̀? Tó wá pé ilẹ̀ Haúsá ni nísìn. Irú àwọn ọmọ yẹn, wọ́n á ti láwọn aláàjì tó máa fẹ́ wọn. 2 years, 3 years, wọ́n lè ti fẹ́ wọn síta. Ṣàwọn tán ní àwọn we marry them off. Ó ti ẹ̀ tó, àwọn gómìnà wọn gan ti lè lọ gbówó fún wọn. After tán wá gbówó fún wọn tán náà, kí náà wá fi ṣe? Wọ́n fi mú kúmù náà ni. Now, people are saying this thing is stage. But tí mo gbọ́ pé àwọn èèyàn sọ pé stage ni. Ẹ̀rọ ló ń bà mí. Kidnapping Ọ̀yọ́ yìí. Bí wọ́n stage ẹ̀. Àwọn tó máa ń pa nínú movie Nollywood, a máa rí wọn jọ́ kejì. Tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n stage kidnapping Ọ̀yọ́ local government àbí Oríire school. Ṣé a bá padà rí Mr. Michael lọ́la ṣá? Ṣé Mr. Michael ti dé sílé? Tíṣà ẹlẹ́ẹ̀kejì Dikin tí wọ́n pa, ṣáwọn náà ti padà sílé? Tíṣà ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n pa níjọ́ tí wọ́n wọ̀lú gangan bóò ni? Ṣé ti ráwọn náà nílé wọn padà? Wọ́n ní stage ni. Káì! Ẹ wá pa èyí tẹ́ pariwo bring back our children. Bring back our children. Àṣẹ ẹ fẹ́ kí wọ́n dé. Àṣẹ èèrà yóò fẹ́ pòpò òde ní. Ìfẹ́ tá a fẹ́ nìyẹn òde nú o. Bí ká pa ká fi yí ata ní. So all your bring back our children, bring back our teachers. Bí kọ́ máa dé ló ń ṣe yín. Ọ̀gbẹ́ni tó ń gbàdúrà fágàn kó lóyún. Kọ́ ló fẹ́ kó bí ọmọ náà. Gbogbo àwọn tó wá rí tó bí ọmọ. Kọ́ ló fẹ́ kọ́ ọmọ yè. Kódà ẹlòmíì fẹ́ ká bí ọmọ bímọ. Ṣùgbọ́n kò fẹ́ kó jèrè ọmọ. Stage. Wọ́n stage ẹ̀ ni. Wọ́n láwọn ọmọ ẹ̀ ti neat jù. Ọmọ ẹ̀ ti fine jù. So Nigeria bẹ́ ṣe kàwé tó, bẹ́ ṣe mọ̀wé tó. You don't even know the difference between pé wọ́n kidnap èèyàn àti pé wọ́n hold àwọn into hostage. Ipò wọ́n fẹ́ fi àwọn kan dúnàádúrà. So you don't even know. Àwọn kidnappers, àwọn bandits tó máa jiyàn gbé bẹ́ẹ̀ yẹn, táwọn máa béèrè fún ni ransom, owó òtúsílẹ̀,
gàrí ìrẹsì epo òróró magí indomie kò tá máa béèrè fún nìyẹn but àwọn tí wọ́n ní pé ẹni táwọn jí gbé àwọn fẹ́ wọ́n ṣe pàṣípààrọ̀ fún àwọn olórí àwọn tí ìjọba Nàìjíríà tí wọ́n gbé sẹ́wọ̀n ni hostage àwọn tó kọ́kọ́ pa nínú wọn yẹn wọ́n fi ṣẹ̀rù bà ìjọba ni tẹ́ẹ̀bà tí wàá tì rí lójú máa wò ó nu móvì ni kódà tó máa hó àwọn èèyàn tó stage tabari tó fẹ́ bímọ nínú wọn wọ́n máa pè wọ́n á pe àwọn gọ́ọ̀mẹ̀ntì ọjọ́ negotiate pé ẹnìkan fẹ́ bímọ and government máa send doctor sí wọn àwọn doctor kan wà tó pé expert ni wọ́n táwọn wọ́n ti pọ̀ wọ́n pé wọ́n hold àwọn èèyàn stage báyìí tí wọ́n mọ̀ pé wọ́n ti ń ṣe ìdúnàdúrà àwọn doctors kan máa ń wà grand táwọn máa ń risk life wọn pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn bóyá ètò ààrẹ tó ń wound tó ń bleed jù doctor yẹn ló máa gbé bí ààrẹ nìkan tó yẹ pé nǹkan kan ṣe doctor yẹn ló máa lọ treat ẹ̀ tó bá rí treat bẹ́ẹ̀ ló máa ní ẹ̀yọ̀ ǹdẹ́ wọ́n máa fi lẹ̀ wọ́n ní fẹ́ kó kú sọ́dọ̀ àwọn because àwọn náà fẹ́ gbà nǹkan lọ́wọ́ ìjọba tó bá pa wọ́n kí ló máa gain ṣé máa ráwọn olórí wọn gbà wọn ní rí gbà ẹ máa aṣáà máa wo mọ́ bí akẹ́kọ̀ọ́ ẹ máa wo try máa wo movie díẹ̀díẹ̀ aṣáà máa wo movie tábàdẹ̀ wàá wo movie náà ṣe bá máa ń kà nínú ìwé pé kí wọ́n hold àwọn èèyàn into stage ó yàtọ̀ sí pé kí wọ́n jí àwọn èèyàn pé for ransom àwọn ọmọ yẹn ó lè jẹ́ pé ilé kan bí kan náà kó wọn sí ẹ̀rọ àwọn ọmọ adélábù tí wọ́n kó ni ẹ pé nílé náà ti lọ gbà wọ́n ni ìyá yẹn ní first day táwọn ẹ máa gbọ́rọ̀ lẹ́nu Mrs. Alamu máa play fídíò wọn pátá àwọn kọ́ dé síbẹ̀ ni wọ́n fún àwọn yẹn ní biscuit they just want to make them comfortable ìjọ́ kejì tí wọ́n débẹ̀ ni wọ́n ti pa Mr. Oyedokun tí wọ́n bẹ́ lọ́rùn láti dẹ́rù bàjọba Tinubu ìyẹn dẹ̀kẹ̀rẹ̀ Àṣàkẹ́ ni kò gbọ́ anything kò fẹ́ kí continuity ẹ̀ wà 1st of June ni wọ́n pa Dikin ó ní wọ́n ń go to the state response fáwọn wípé ìjọba ti gbàgbé àwọn síbí ìjọba ò ṣe kankan and yet people are saying stage ni stage wọ́n stage yẹn ni Nigerians ẹ jẹ́ ká máa serious bó jẹ́ kọ̀ọ̀kan kakọ̀ máa try láti máa serious everything ò kí ń ṣe eré everything ò dẹ̀ kí ń ṣe pé party everything ò kí ń ṣe wípé tribalism at least lẹ́ẹ̀kọ̀ọ̀kan for a while kakọ̀ máa serious díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Okay, Lieutenant Isiaq sójà tó kú sójú ogun ṣé wọ́n fi yẹn náà play game ni àwọn Àmọ̀tẹ́kùn sọ pé wọ́n kú ńkọ́ èmi rí Mr. Isiaq Lieutenant Isiaq yẹn mo ìgbà tó ń rescue ẹ̀ ó tẹ̀ ti kú gan ó ti kú ìgbà tó ń gbé nínú igbó yẹn singlet àwọn àmì yẹn ló wà lọ́rùn èmi rí ìjọ tí wọ́n sin làwọn ọmọ yẹn dé. May so rest in peace. Tẹ́ bá ní stage ni tó bá pa any actor nínú Nollywood àwọn padà ń rí wọn lẹ́yìn fíìmù o so ṣé Mr. Oyedokun Michael ṣé wọ́n ti padà sílé because àìmọye Nollywood actors tí wọ́n ti bẹ́ orí wọn tí wọ́n ti fìbọn fọ́ orí wọn nínú movie ìjọ́ kìjẹ́ máa bá wọn pàdé ní party ṣé Mr. Michael náà ti padà sílé. Dikin nǹkan ìyàwó wọn tẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu wọn àwọn náà ti padà sílé tíṣà tó parí ìjọ tó wọ́n kọ́ wá sínú òkú tó wá sínú ìlú yẹn ṣé wọ́n ti rí tíṣà náà ẹ ti pàdé wọn pàtí ẹ jẹ́ ká máa serious lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu Mrs. Alamu tíṣà yẹn kó ṣàlàyé experience ẹ̀ fún wa níbẹ̀ yẹn. èèyàn mi bò níṣẹ́ ti rí Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalole of Yoruba land. Ati Awọn Yorùbá ọmọ tó jẹ ọmọ lọ yẹlẹ́yìn tí òkú méjì àfẹni ọmọ tí ò ṣe pààrọ̀ tó máa pààrọ̀ ti wọ̀rẹ̀ ó máa déwájú federal government tó máa sáìn ẹ̀ máa déwájú Elédùmarè yóò kí wọ́n lọ́n lọ́fẹ̀ẹ́ ó lè kú bí 99 times yes ó bá padà wá sáyé kó wá di ìwé ìtúsẹ̀là sí ọmọ ìnáṣẹ́ tí láti lóye
ẹ ti ṣe ẹ ti fòtínà sí comment section ṣé mo rí ire àbí mi ò rí ire ẹ̀yin tẹ́ bá mi download tap send ẹ ṣé o tẹ́ bá mi labiola 223 tó wáyọ̀ fún yóò ní gbé yín lọ́mọ lọ ẹ tẹ́lẹ̀ ti download ẹ dán o kẹ́ pé rere lolúwa. You have not subscribed to my YouTube channel. What are you waiting for? You missed about to subscribe. I'm going to see you some other time. Bye for now. I love you. Bye.